ẹ̀yin èèyàn mi ṣe ti gbọ́ latest news wọ́n máa wá Sisi Alágbo àtọkọ ẹ̀ wọ́n ní kò sẹ́nibọ̀dì tó ti gẹ̀ẹ́tì wọn látàárọ̀ pé wọ́n ti pè wọn ò mọbi tán wà wọ́n ti wá wọn wọn ò sí nílé wọ́n wá wọn ni wọn ò mọbi tán wà ọlọ́run ọba ẹ ṣáà má pọ̀ ọmọdé yẹn jọ nítorí ọlọ́run nǹkan tó ṣe kì í ṣe nǹkan tuntun ẹ̀yin olórí burúkú tẹ̀ wà lórí social media tó jẹ́ pé ayé tí yín gan ò tòrò ẹ má pọ̀ ọmọdé yìí náà ṣe bí okó ló dókò pààyàn ní ìmọ̀bi téèyàn ti máa dókò àwọn pípọ̀ yẹn ò ní mò ń sọ wọn ò tiẹ̀ láyà because irú èmi wèrè lèmi lè búlí èmi kò possible kẹ́tì kó jẹ́ mi gan lẹ́rí mbẹ̀ lè búlí èmi kò possible bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá máa ṣe máa gbé lọ máa ṣe máa gbé fún yín gbogbo èèyàn kan ló ń dókò ni na who never forecast the year ọlọ Sisi Alágbo má má ṣe rẹ ẹ léṣe má má rò pé ó ti tán kó máa tán síbì kankan téèpù Tiwa Savage náà leak kò sí nǹkan tó ṣe àìmọye èèyàn tí téèpù wọn ti leak both abroad and home kò sí nǹkan tó ṣe wọn this is just a phase ó kàn lè rí bẹ́ẹ̀ nítorí pé a lot of people ti gang up against ẹ àwọn wèrè tó ń tàgbó wọn ti gang up àwọn godmother ìsọnù wọn ti gang àwọn tó ti yé ètí ẹ tẹ́lẹ̀ àwọn fáǹsì ìyẹ́kímọ́ gbogbo wọn ti gang up náà tẹ́lẹ̀ so you already have enemy of course this is what they are going to say má má ṣe rẹ léṣe ìwọ ọmọbìnrin yìí àti ẹnjìnà kọ̀rẹ́ ẹ má má para yín kí là ń bá ká kí ló lè nu ayé kí ni gbogbo eléyìí tó máa wá yín sọmọdé nìyín ni ẹ̀yin tó jẹ́ pé páàtì tẹ́ wà ọlọ́run ti ń gbàdúrà yín you will turn every stone thrown at you you will use it to build a castle ní kò séyàn tí ò kì í ní problem ó ti dé bẹ́ẹ̀ nìyẹn náà o ò pààyàn o ò gọmọ lọ́bẹ̀ o ò fàdíyà kí ló wá dé tó jẹ́ pé nǹkan tí gbogbo èèyàn ń ṣe àwọn kan tún gbowó lórí ẹ̀ tó jẹ́ pé wọ́n rìkọ́dì ara wọn ọmọ kékeré ọmọ Ghana yẹn tó jókòó lórí okó more than 10 okó ló dó papọ̀ ṣókú ni kò kú náà ó jẹ́ fọkàn ẹ̀ balẹ̀ wọ ọmọbìnrin ẹ jẹ́ padà sílé kẹ wo this is social media in less than kí ni mo tẹ̀ ń sọ yìí by next week wọ́n ti máa gbàgbé gbogbo ọ̀rọ̀ yìí àwọn ìyá àdáràbùkà tó ganu sí ni ó ní mo dẹ̀ ń sọ pé kò sí láìpẹ́ wọn tó dáa ó kì í worú mọ̀mọ́ tó jẹ́ pé agbọmọpa ni tó jẹ́ pé number 1 ó ti ṣe mọ̀mọ́ torí pé ó ti ń ṣe you are in the same line of business pẹ̀lú ẹ̀ you already offended mọ̀mọ́ because you are in the same line of business ó dẹ̀ ti rí bó ṣe lọ mọ̀mọ́ máa ń wo ògo ọmọ á ti rí pé àwọn ọmọdé yìí ó dàbí ó máa ní kinní jù ń lọ táwọn èèyàn dẹ̀ ń recommend ẹ dáadáa tó bá lọ ṣeré ẹ léṣe gbogbo àwọn àgbo fibroid tó sọ pé àwọn olóyún bímọ tó ń gbé review wá tó ń gbé gbogbo ẹ̀wà tó ń gbọ́mọ wá kí ẹ ibo ló fẹ́ káwọn èèyàn fojú sí wọ́n níyàn tá a bá ń bá nájà lèèyàn máa wo èèyàn lè wá ríwọ́ ọjà ọlọ́run gbà fún ẹ náà ọlọ́run gbà fún ẹ mistake ni ó dẹ̀ ti ṣẹlẹ̀ kó kúrò lórí ẹ̀ tání ò kì í dóko nǹkan tí ò yé mi yẹn ṣé o kó dídó wá di wàhálà ni tẹ wá fẹ́ pọ ọmọ ọlọ́mọ fara ẹ balẹ̀ fọkàn ẹ balẹ̀ kò sí nǹkan kò sóhun tuntun lábẹ́ ọ̀run má jẹ́ kẹ́nìbọ̀dì gbé ẹ mọ́ra kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run most of àwọn tó ń drag ẹ gan wọ́n ń gbàdúrà káwọn ní ọkọ ní kò inú wọn majority wọn they are not married ṣé Bukky ni kí ni Bukky fẹ́ sọ ta ló fẹ́ Bukky ṣé bó ṣe máa darúgbó kú nìyẹn láti YouTube ẹ̀ ló ti wà single tí ò sẹ́nibọ̀dì tó fẹ́ wọ́n ní ṣe ni bàbá Gbémi Lékè ó sá lọ ní lẹ́yìn ìgbà tó bímọ kò tiẹ̀ fẹ́ fojú kan ọmọ ṣé mọ̀mọ́ tó jẹ́ pé lórí social media gan òun fà ló gbé kinní ìgbà tó ń rí ìbò òbó ara ẹ̀ mọ̀mọ́ ti cast so many times ìwò mọ̀mọ́ ti cast owó mọ̀mọ́ wà ń ta mọ̀mọ́ ó ti ṣe kíni ó ti ṣèrànù pẹ̀lú oríṣiríṣi ọkùnrin lórí social media ṣé yẹn ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tó yẹ kó máa bí ẹnu fọkàn ẹ̀ balẹ̀ wọ ọmọbìnrin yìí kò sí nǹkan tó ṣe kinní lábẹ́ ọ̀run náà kò dẹ̀ kí ṣe pé fídíò yẹn náà bad máa yẹn ṣe é dáadáa náà the video was not bad. The man did it very well. Kí ló wá dé? There's nothing weird there. There's nothing out of the ordinary there. Everybody dey fuck. Lánàá àná sẹ́ni lásán, a rí a lot of people tó dóra wọn. Ṣé ẹ máa sọ pé ọkọ ò ní dóyàwó ẹ̀? Àìmọye èèyàn tó ṣìṣòbò làbáṣà lánàá sẹ́ni. Ẹlòmíì bá ṣe ń sọ̀rọ̀ èèyàn mẹ́wàá ti dó tán. Bílẹ̀ ṣe mọ̀ èèyàn mẹ́wàá ti dó tán lẹ́nu. Àwọn tó wá ń ṣaṣẹ́wó ńkọ́ tó jẹ́ pé more than 100 people ló ń dó wọn per month oríṣiríṣi oko ni kí ni kán wá ṣe kí ni kán bá náà ń bá fà
ọ̀rọ̀ ò mà tí ì gbà yẹn ó jẹ́ má lọ ṣeré ẹ léṣe torí Ọlọ́run tó wá ń wá yín kiri láì ṣàròbó mi ìrírí eléyìí rí o ṣára yín dẹ̀ ti balẹ̀ báyìí ẹ̀yin olùyà ẹ̀yin agbọ́mọpá set àwọn agbọ́mọpá wẹ́pọ̀n ká olóṣì ìgbà tí ò sẹ́nibọ̀dì tó fẹ́ gbé sílé kọ́ ló tún lọ há mọ́ bòmí tó lọ búlì ìyálé ẹ̀ ṣé Mẹ́wàá Aláká ò búlì ìyálé ẹ̀ ni àbí kò ṣèyàwó kejì olórí burúkú ni most of them ayé tí ẹ ò ta sọ́sọ́ torí ẹ̀ ló ṣe ń fi hangers ẹ lórí ìgbéyàwó yẹn gan ò dùn mọ́ Mẹ́wàá Aláká she's hanging by the thread ni this is social media ìwọ̀fà lẹ́nu nǹkan tó bá wẹ lẹ́nu ni ó kó fẹnu sọ in the next 1 year báyìí gbogbo kíní ò tiẹ̀ ní rántí mọ́ tó wá ń wá yín kiri tó ń wá yín àmọ́ bí ta fẹ́ wá yín sínsìn báyìí àmìyàn tó fẹ́ pè àmìyàn tó yé ewé torí pé o ti ń tewé ewé ẹ̀dẹ̀ ń jẹ gbogbo èèyàn ló sọ pé ewé yẹ ewé ò jẹ torí ẹ̀ ló ṣe máa mú ẹ lọ́tà torí o ti ń ṣe rere jù lọ àmọ̀ ìyá yẹn bẹ́ẹ̀ yẹn pé gbogbo obìnrin tó bá ti ń ṣe dáadáa jù lọ ó máa ń jealous wọn torí ẹ̀ ló ṣe mú ẹ lọ́tà o tún wà line of business ẹ̀ o dẹ̀ tún wá mọ̀ ọ̀ṣẹ́ Ọlọ́run tún wá gbàdúrà ẹ̀ ju àdúrà ìyẹlẹ́wé ń jẹ́wé òṣì yẹn lọ má jẹ́ kọ́rọ̀ ẹ̀ gẹ́tù jealousy ló ń ṣe you are in Nigeria Ìbàdàn ló dẹ̀ wà mọ̀mọ́ yín ò dẹ̀ lè dé Ìbàdàn ìlú ẹ̀ ló tún wà tó tún ti ń ṣe rere bẹ́yẹn ìwọ tó ń gbé àgbo fún Òsìmẹ̀ o kì í ṣe alágbo rẹ́dẹ̀rẹ́dẹ́ náà tágbo ẹ̀ táwọn èèyàn kàn fáwọn ẹ̀pọ̀ ṣiṣẹ́ wo my dear ìkòkò ọ̀la ẹnìyẹn nǹkan tó yẹ kó wo ìyẹn ló yẹ kó mọ mọ́ láyé ẹ̀ ṣáwọn èèyàn stop láti máa ràgbó ni wọn stop náà ṣe bí wọ́n sọ pé ó ṣe sold out ni this shall pass this is a phase in everybody's life this is a phase in everybody's life. People will say onírànù oníṣe kinní kan irọ́ ni gbogbo nǹkan tó lè fi bu ẹ náà ni lẹ́yìn yẹn nǹkan kí ló tún kù lẹ́yìn yẹn nǹkan kí ló tún kù ṣó pààyàn ni ó pààyàn náà wọ́n máa sọ fún majority of you nìyẹn ẹ máa ní ọkàn most of you wò lọ́kàn wọn ò lọ́kàn ẹlòmíì ẹ̀rí Mẹ́wàá Aláká bó ṣe borí tó gbogbo ẹ̀ tó inú ẹ̀ burú inú ẹ̀ ò dáa sọmọlàkejì ẹ̀ irú Mẹ́wàá Aláká ò dáa sọmọlàkejì èèyàn tó súnmọ́ nìyẹn ẹ̀ rí nǹkan tó ṣe èèyàn máa ń ní wèrè díẹ̀díẹ̀ ni tó bá ti dójú ẹ̀ ta ni ok Dorcas gan tó ń sọ̀rọ̀ gan ṣebí ti Dorcas jáde ṣó parẹ́ ẹ̀ ni ìgbà tó ti wèrè bọ́lẹ̀ ta ló ń sọ̀rọ̀ ẹ̀ mọ́ sìn àwọn olóṣì tó ń sọ̀rọ̀ ẹ̀ most of them wọn ọ̀rọ̀ kó dó ìyẹn kó ń jẹ wọ́n labroad kò tiẹ̀ sẹ́ anybody tó fẹ́ wo side ọ̀dọ̀ wọn in fact ẹlòmíì gan wọn ń pín okódó wọn cross fork ẹ̀ báyìí nǹkan tó ṣe is a normal thing nǹkan tí ìwà àtọkọ ẹ̀jọ́ ṣe is a normal thing ìlú òyìnbó is even nothing is like a normal thing bí báyìí jẹ́ má jẹ́ wọ́n tí ẹ̀ kó lọ parẹ́ ẹ̀ kó lọ ṣe rẹ̀ léṣe jẹ́ má jẹ́ wọ́n tí ẹ̀ ní tìkùtì le ìbálòpọ̀ is a natural thing ìbálòpọ̀ is a biblical thing Ọlọ́run sọ pé kẹ́ lọ multiply ó wà nínú Bíbélì go into the world and multiply kì í ṣẹnu náà máa fi sí ìdí náà máa fi sí òbóyín náà máa fi sí so kí wá ní big deal ní nǹkan tó wà natural tí gbogbo èèyàn ń ṣe ayé ẹ̀ ò lè bàjẹ́ lórí kíní ìwọ ọmọbìnrin yìí ayé ẹ̀ ò lè bàjẹ́ gbogbo eléyìí tó sọ ó ṣe kíní kan ṣebí every time ló ń leak gbogbo Instagram tó ti ń wò ṣebí every time ló wà ń bẹ. kí ló dé ná ẹ fọmọdé ilẹ̀ tí nǹkan bá ṣèyàn ẹ gbogbo yín lẹ máa jump on it tẹ máa bẹ̀rẹ̀ sí pound ẹni yẹn tẹ máa bẹ̀rẹ̀ sí pound ẹni yẹn ẹ ní empathy ẹ ní sympathy ẹ ní ojú àánú èèyàn tẹ́ni yẹn bá kú ṣẹ́nu yín máa wá dùn ni ọmọ is a very sweet girl yàtọ̀ sí pé ó ń jójú ẹ̀ ó fi ń tàgbò ẹ̀ ṣèbí mọ̀mọ́ ń sọ ẹ̀gbọ́n nǹkan tí ìyá yín ń sọ ni mọ̀mọ́ ti lọ gbá research wọ́n ní àgbo yẹn kò tàgbò kankan pé ó fi ń cover ojú ni ẹ̀gbọ́n ìyá àgbàyà ṣèbí tí wọ́n sọ fún yín pé mọ̀mọ́ máa ń jẹ́ lọ́ọ̀sẹ̀ yẹn ẹ máa rò pé rọ́mù ń pa pé torí pa fẹ́ drag ẹ̀ ni mọ̀mọ́ sọ pé Sisi Alágbogbo ń fi àgbo yẹn cover ojú ni wípé wọ́n máa ń pín okódó ń bẹ̀ dáadáa wípé olóṣó ló ń ṣe just imagine
This is like a joint effort, joint connection. Tí gbogbo wọn fẹ́ fi sọ pé okay opportunity ni ẹ jẹ́ amọ́mọ ẹ̀ wálẹ̀. Tẹ́ bá ti wá mú wálẹ̀, ṣé wọ́n máa wá pàtẹ́wọ́ fún yín? Ṣé ìyẹn máa jẹ́ káyé yín dání? It's a mistake. Ó ti ṣẹlẹ̀. Kí la fẹ́ ṣe sí kò sí? Ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́, ọmọ ti sọ̀bẹ nù. Ọ̀bẹ má ti ṣe nǹkan tó máa ṣe. Kó má ṣe jẹ́ pé hospital ló wá ǹsìn kan ti má lọ hospitalize ọmọ ọlọ́mọ. Téèyàn náà bí tiẹ̀. Tẹ́ bá sọ pé ayé àwọn bíbọn àwọn ọmọ wọn ò ṣoríire, ẹ lọ wò wọ́n dáadáa. Gbogbo àwọn olórí burúkú tó jẹ́ pé ọ̀tá obìnrin wọ̀nyí. Tẹ́ bá sọ pé kí ló dé táyé wọn ò dáa, tọ́mọ wọn ò ṣoríire, tọ́ràn lọ́kọ gidi, tọ́kọ wọn ò lálùbáríkà ilé tó tún ní gan. Ẹ máa understand wípé ìwà wọn ni pé kọ́ máa jáyàn bọ̀. Báwo lèèyàn ṣe máa ríru sí alágbo yẹn? Ọmọ tó ṣe ń pick. Ẹ tún sọ pé òkè ẹ tún fẹ́ rè bọ́ for what reason? Ṣé ẹ fẹ́ gbowó ẹ̀mọ́ tí yín ni? Mọ̀mọ́ ẹ jẹ́ ń sọ kíní kan fún yín tí ò yé yín. Tẹ́ bá já ọ̀tá sí alágbo bọ̀, still náà wọn ò ní re ewé lọ́wọ́ yín torí ewé yín ò ṣiṣẹ́. Review yín ò dáa. Ewé ìsọnù tẹ́ǹtà kò ṣiṣẹ́, ẹ fọmọ lọ́mọ lẹ̀. Ẹni ṣó nílò sínú òyìnbó ni, ṣé yẹn náà fi ń ṣe ni? Ẹ̀yin ò ní nǹkan kan compare to Sisi Alagbo. Yes, it's a fact. Ẹ̀yin ò mọ anybody compare to Sisi Alagbo. Ta ló mọ̀ yín? Ta ló ti wá yín wá rí nílùú òyìnbó tẹ́ wà? Ilé tẹ́ ra ń tọ́kì ṣe àmọ́ bí ilé tọ́kì ṣe rí ni. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe payment yín ni. Ẹ kó sí lọ. Lára ti bà ayé yín jẹ́. Ń ṣe onílé sí ni gbò. Ṣé wọ́n gan nílé? Ṣé wọ́n gan ló nílé yẹn? Ṣebí tó bá ti fẹ́ lọ, you have to call them. Wípé ò ń bọ̀ o. They will fix a time for you to visit your own house. Wà wá kó frame dání wà kó sórí. We know as they go, ẹ bọ́lẹ̀ ń bẹ. Ta ni ò mọ bí ilé tọ́kì ṣe rí? Can you just go there without informing them that you're coming? Ṣé nǹkan tó ń pè ń lé nìyẹn? Ọkọ ẹ̀ ń kọ́lé, ó ń talẹ̀, ó ń talé, ó ń ṣe engineer. Ìyàwó ń tàgbo. Ọlọ́run dẹ̀ mú wọn lọ́wọ́ sókè. Kí ló wá dé tẹ́ fẹ́ já wọn bọ́? Ìlara ti bà ayé yín jẹ́. Wọn ò lè kọ́ nǹkan tí wọ́n mọ́ ti yín. Bẹ́ẹ̀ ni òkúta tó bá yín yẹn kò lè sí nǹkan kan. Ẹ fọmọ ilẹ̀. Ẹ jẹ́ kó dóko tó bá fẹ́ dóko, ẹ dẹ̀ jẹ́ kó tàgbo tó bá fẹ́ tàgbo. Nǹkan ló bà ti yín jẹ́. Nǹkan ló bà ti yín jẹ́, kò bà anybody jẹ́. Kì í ṣe oní fracas, kì í ṣe pé inú fracas ló ti dìde, kì í ṣe pé kíní. Ẹ kàn hate èèyàn bá ti wà successful níbi pé èèyàn ò gbọ́dọ̀ ṣe mistake ilé ayé. I don't understand. Ṣé èèyàn ò kì í ṣe mistake ni? Táwọn olórí burúkú aṣòṣì máa mọ̀ yín. Any small thing wọ́n máa wo yín jáde báyìí bí ẹran sísun ni. Ó ti ṣe mistake, ó ti ṣe nìyẹn, kò ní ṣe mí ìmọ̀ọ́jọ́ mi. Ló bá tán kó ní kálukú máa lọ́lé. Wáyé yín ti bàjẹ́. Pẹ̀lú pé ẹ jẹ́ àmúwálẹ̀, ẹ jẹ́ àbá ti ẹ̀ jẹ́. Ẹ má gbà o, ẹ má gbà kan mọ́ ọmọbìnrin yẹn wálẹ̀ o. Tí nǹkan bá ṣe Sisi Alagbo ẹ jẹ́ ẹ máa wà lọ́rùn yín ni o. Dídólòbò bẹ́ẹ̀ ni. Wọn ò sunkún pé wọ́n fọ̀sì wọn síbẹ̀. Gbogbo wọn they were having a good time. So kí wá ní big deal? Tẹ́ bẹ̀rẹ̀ sí ń pọ ọmọ ọlọ́mọ lóṣù, tẹ́ bẹ̀rẹ̀ sí ń ra oríṣiríṣi àràbù. Àràbù ti bà ayé mọ̀mọ́ jẹ́. Pẹ̀lú cheap àràbù náà tún máa ń tà fún. Sisi Alagbo ń ṣolóṣó. Ṣé Sisi Alagbo wá jẹ́ ọkàn tó jẹ́ pé kò wà popular ni? She's a very popular person. Ibo ló ti máa ṣolóṣó tán ní gbámú. Gbogbo fídíò náà tẹ́ ń pariwo, ṣebí fídíò ẹyọ kan náà ni ẹ kàn ń gé sí kélekèlé ni nà. Ṣebí fídíò ẹyọ kan ni, the same place, fídíò ẹyọ kan ni. Ẹ kàn gé sí kélekèlé ni. Kẹ́ kó ṣì lọ. Ó parọ́ mọ́ yanjú anything lọ. Wọ́n ló máa ń ṣolóṣó kò tàgbó kankan pé ẹ ó fi àgbo cover iṣẹ́ olóṣó tó ń ṣe ni. Sisi Alagbo ń ṣolóṣó. Gbogbo ìlú òdẹ̀ tí ní mọ̀. Ẹ̀yin tẹ́ gbádùn tí lára ti bà ti yín jẹ́. Ẹ̀yin àgbà òfò, àgbà játijàti wọ́n pera wọn godmother ìsọnù. Bẹ́ẹ̀ ni ìwé wẹ́pọ̀n ká. Ìyàwó èjìká mọ́ṣúárì. Bóun náà ṣe máa jókòó nìyẹn. Eríkù gàrí ti fi sí lórí. Olóṣì. Ṣé ọmọbìnrin ló bà tiẹ̀ jẹ́ ni? Ṣé òun ló sọ pé kó lọ ṣìfẹ́ ni? Ṣé òun ló sọ pé kó lọ ṣìfẹ́ ni? Ṣé ìwọ náà ò gbé wrong step ni? Àbí kí n ṣọkọlọ́kọ náà ló fẹ́? Tó jáde tó bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi nǹkan tí ò yẹ kó sọ gan. Ó mú gbogbo ẹ̀ ó rún mọ́. Orí ìlara òṣì.
ẹ lára ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ti gbé ọmọ yẹn sókè, kò dẹ̀ sínú yín, bàbá ńlá yín ò lè jábọ́, bàbá ńlá yín ni ìpọ́nrí pọ́n gbá yín ò lè jábọ́. Ẹ̀yin olórí burúkú yìí, kí ló dé ẹ fi ọmọ ilẹ̀ náà? Gbogbo àwọn èèyàn kan tó sọ̀rọ̀ lóòótọ́ nǹkan báyìí at the end of the day kí náà ṣe? Gbogbo wọn ti òótọ́ ni ó ṣáà ti tó bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ àkúrò lórí ẹ̀. Bọ̀ ẹ̀yin lẹ máa ránṣọ, tẹ máa ra cheap arabu, tẹ máa ra cheap arabu torí ẹ̀. Torí pé kí ni ẹ ti ní ẹ̀tanú sí tẹ́lẹ̀. Mọ̀mọ́ ti fẹ́ drag ọmọ yẹn ti pẹ́, ṣe mọ̀ pé mọ̀mọ́ bó ṣe wà yẹn ó lè ní. Torí pé ọmọ yẹn ti ń tàgbò báyìí, ọmọ yẹn ti dẹ́ṣẹ̀ nìyẹn lọ́dọ̀ ìyá yín. Mọ̀mọ́ ti fẹ́ drag ẹ̀ tipẹ́tipẹ́, kò rí avenue ni. Nísìnyí ló wá rí avenue pé ẹ jẹ́ kí gbogbo wa kúkú pawọ́pọ̀ ká mú wálẹ̀. Ẹ lè relé mú wálẹ̀ o. Bẹ́ẹ̀ ni, wọn kì í fọmọ rẹ̀ bọ rẹ̀ ni, ẹ lè relé mú wálẹ̀. Kẹ́ ẹ sàálógún, kẹ́ ẹ lọ sí gbogbo ibi tẹ́ bá lè lọ. Àlàjá tó ń borí tí ò bò wá, o ò lè relé mú wálẹ̀. Eléyìí ti lọ mọ́ yín lọ́wọ́ ni. She's going to come back and she's going to come back strong. But mo fẹ́ kó rí ẹ pé Sisi Alagbo. This is called a trial time. Don't let it break you. Ṣorí Tiwa Savage going to mop around ní tó ń sunkún. Ṣèbó òun ló sì lọ jẹ dínà pẹ̀lú àwọn elite lẹ́nu ọjọ́ mẹ́ta. Ṣóbó tiẹ̀ ò sí ń ta ni? Ṣé wọn ò do lórí kámẹ́rà ni? At the end of the day, does that stop the payment tó ń gbà ni? Ó kọrin ìgbà tí ìyá Charlie kú náà, kò dẹ̀ ju ìgbà tí fídíò yẹn wá release lọ. Ó kọrin ìgbà tí ìyá Charlie kú. So kí wá ní wèrè, kí ni nonsense, kí ni rádaràda? Ó jẹ́jẹ́ kó rí ẹ pé come back home, gbégbá àgbo ẹ tú ìgò ẹ fọ̀. Bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀, kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó yá ó ti ṣẹlẹ̀, mo dẹ̀ ti bẹ̀ yín, tẹ́ ẹ̀ bá dẹ̀ gbọ́ ẹ lọ para yín. Wèrè náà fi ń wo wèrè, èèyàn kì í soft fún wọn. Wọ́n ti rí pé o ti sá lọ ń ṣe Ọlọ́run ló mọ ibi tó lọ tirẹ̀ mọ́ tó máa da gbogbo èèyàn láàmú. Ìyá ẹ̀ máa dààmú báyìí ni ó máa wá ẹ kiri, ẹ̀rù máa bà. Kó sọ́ di wèrè la fi ń wo wèrè kí àti kí tí wá ni ó yá ẹ gbé mi lọ sílé ẹjọ́. Àbí kẹ́ wá sunkún lé lórí mo ṣe tírísọ̀mù náà nìyẹn, ó yá ẹ lọ kú. Ṣépè fún wọn pé kò ní yẹ wọn tọmọtọmọ. Kúrò lórí ẹ̀. Yes, you made a mistake, I've apologized. So kí lẹ tún fẹ́ kí n ṣe? Tí ẹ ń ṣe mistake gan torí pé ṣé òbò wọn náà fi ṣe tírísọ̀mù ni? Kí ló dé tó ń ká wọn lára? Ṣóbò wọn náà fi ṣe tírísọ̀mù? Kí ló dé tó ń dùn wọn tó ń ká wọn lára? Tí gbogbo wọn dẹ̀ fẹ́ kú, wọ́n dẹ̀ ń gan yín kiri bí ajá tó ní rabies. Tú ìkòkò àgbọ̀ ẹ̀fọ́ kó kágbó sí kó tájẹ́ lọ́dànù. Táìmù tó ń sá lọ yìí, táìmù kọ́ ló yẹ kó máa fi tajẹ́. Wo, every publicity is good publicity o. Sisi Alagbo, every publicity is good publicity. Àti good àti bad publicity. Use this opportunity to ṣe kíni, to sell like o fẹ́ kú. Wọ́n á sunkún, wọ́n á sá kiri, wọ́n á ń wẹ́ ẹ kiri. Wọ́n á dá ìyá oníyà láàmú, wọ́n á dá àwọn fáǹsì ẹ láàmú. Bá ti wá sunkún tí gbogbo story bá ti trend tán, wàá ṣe wàá padà wàá ṣe wàá máa pick ara ẹ díẹ̀díẹ̀. Pick yourself now. Bẹ́ẹ̀ ni, inú iná ni wọ́n ti ń ṣe diamond. Iná burúkú, iná tó ṣe kíni, ẹyin iná tó gbóná burúkú no crust of the earth ní diamond ti ń jáde. Kòkò tó máa jata ìdí ẹ̀ máa gbóná ni. Ó rò pé ológo ni gbogbo ayé dàlẹ́ ẹ lórí bẹ́yẹn. Any small thing tó concern ẹ gbogbo ayé ti flare up. Ọmọ, use this opportunity for yourself. Dá sí wèrè, dá sí rough. Kó ṣá nǹkan sára. Kó jáde báyìí, kó jáde tán. Kó mújú ẹ̀yẹn Papa Sufe gan kó mú lẹ̀. Kọ́ rí pé lè wèrè ni wọ́n á fi ẹ́ lọ́rùn lẹ̀. Pẹ̀lẹ́ tó ń sá kiri, tó ń wá ẹ kiri, tó ń kọ mísìn káàkiri. Ṣé yẹn ló wá máa solve problem? Ṣé wá rò pé torí pé o mísìn wọ́n máa stop àti máa drag ẹni? Wọ́n ò ní stop o. Tó bá ti kó wèrè sílẹ̀, ìgbà yẹn náà máa rí pé ilé yẹn jẹ́ àfilẹ̀, ó wèrè ni ẹ filẹ̀. Má ṣe rẹ̀ lè ṣe o. Kí ló tún kan Akeem náà tó tún sá kiri? Wọ́n búlí Akeem náà, wọ́n ní ẹpọ̀n ẹ̀ funfun. Wọ́n búlí bọ̀dá yẹn náà. Adésọ́lá, bàbá àwọn ọmọ ẹ̀kọ́ náà búlí yẹn ni. Farida, bàbá àwọn ọmọ ẹ̀kọ́ náà búlí yẹn. Tí wọ́n sọ pé orí flat kúlíkúlí. Ojú tọ̀ rẹ̀ mi, ojú òtì mi.
ìwọ ọgọ́ ló ní tìjú. Títí Alágbo ò mà tí ì bímọ fún Engineer Correct. Tán bá fira wọn sílẹ̀ lénìí, Engineer Correct is coming back to your house. Bí ẹpọn ẹ ṣe funfun ta. Bẹ́ẹ̀ ni, but it is well. Time ẹ ló dé. Ọlọ́run ló gbógun fẹ́lẹ̀. Mi ò tẹ̀ ní drag ẹ, honestly. It's your time, use it very well. Kí ìwọ náà polówó ọjà. Ṣalágbo jẹ́ má sunkún mọ́. Má sunkún mọ́. Wọ́n wà ní ayé kí ló le tó yẹn. Ọmú ẹ̀ flat, abiyamọ ọlọ́mọ mẹ́ta ni ẹ̀ so. O kì í ṣe sisi náà, abiyamọ ní ẹ̀ náà. Ọyàn kan lọmọ máa mu tó bá délé ayé ni. Bẹ́ẹ̀ ni. Ó ṣe ìranù kékeré. And so. Most of gbogbo wọn náà ṣe ìranù. Tí gbogbo wọn bá bọ́ra lẹ̀, ó máa dákú ni. Láwọn wèrè tó wà irú Bukky yẹn tó bá lọ tú bra pàtì báyìí. Ẹ̀rù Ọlọ́run máa bà ẹ́. Aṣọ ló máa bọ́ àṣírí ara gbogbo àwọn wèrè tó ń drag yẹn. Tó bá ṣí ara ẹlòmíì, ó máa dàbẹ́ ni pé tó bá bó ṣàkì ni. Níbi tí bẹ̀rẹ̀ bí a ti ba ayé ẹ̀jẹ̀, àwọn ló dẹ̀ ń drag ẹ̀. Ó gbẹ ẹlòmíì gbogbo ojú òṣèré fíltà ọpẹ́lọpẹ́ fíltà. Gbogbo ara òṣèré, àárín ìtàn méjì òṣèré. Àwọn tó ń bú wọ Engineer Correct. Àwọn gangan, wọ́n á funfun lójú báyìí gbogbo òbó ó máa gíràn ni. Òórùn burúkú. Kò mà tí cast mà ní ló fi rò pé bóyá tiẹ̀ ló wọ́ sí i. Kò sí nǹkan kan tó ṣe é. Bẹ́ẹ̀ ni, majority of the women online, ọmọ wọn ti dànù, ó tiẹ̀ ti dàdàkudà, ó tún wọ́ sí ju ti ẹyẹn lọ. So ọmọ kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní ayé náà lára. Bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Pick yourself up and go and sell your products. Ìwọ náà sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn. Go and sell your products. Ó ṣe nǹkan kan tó le. Kò sí nǹkan tó ṣe téèyàn kan ò ṣe rí. Má jẹun gbé ẹ mọ́ra. Sell your product and enjoy your life. Don't just disappear on people. Come back. Iṣẹ́ tó máa là iṣẹ́ tó máa ṣe tó máa là tó máa dolówó tí gbogbo tó máa ní industry. Òun ló wá ti rí little setback tó wá ń sálọ. Tó wá wẹ̀ kiri. Iṣẹ́ tó máa ṣe tó sì máa ní industry tiẹ̀ tó máa manufacture ẹ̀ báyìí ni tó máa produce ẹ̀ jáde. Ẹni ẹ rí setback kékeré. Ìgbà wo ló ní ràdánwò? Ilé ayé làdánwò wá. Àdánwò nìyẹn. Don't let it break you. Ṣó ti gbọ́? Ẹ ṣàfilẹ̀. Ó jẹ́ kó ní peace. Ẹ rí pé bẹ́ẹ̀ ṣe sọ pé ọmọ kìíní ni. Nǹkan ó ní very very soft heart. Kò jọrú àwa ìbáyìí. Wàá rò pé o lè bully mi. Ìjẹ́ ẹ ò ní dúró tán.